ọmọ Yorùbá, ẹ kú ojúmọ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, according to the time tá a bá bá yín. Ẹ já dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ já dúpẹ́ lọ́wọ́ orí wa pé Olódùmarè ti ń ṣe é, ó ti ṣe é, ó sì ti ń ṣe é parí. Ẹ wò ó bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá wa Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́, ẹ dákun kẹ́ ẹ tó gbọ́ wọn ṣe, ẹ bá mi ṣe gbòsà 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 fún bàbá yìí. Ẹ já yọ tẹ̀gàn ká tún fi tẹ̀gàn kún un, ká wá mú tẹ̀gàn kúrò ńbẹ̀. Bàbá yìí ti jẹ́wọ́ ọmọ ọkọ, bàbá ti lọ bá àwọn sẹ́nétọ̀, ó ti bá àwọn rẹ́ẹ̀pù, gbogbo àwọn tá a máa ń pèlú léèyàn pé àwọn lọ́gbọ́dọ̀ jókòó lórí ọ̀rọ̀ bórílẹ̀-èdè ṣe gbọ́dọ̀ rí. Ẹ gbọ́ nǹkan tí bàbá sọ. Bàbá ní kí wọ́n pín orílẹ̀-èdè Nàìjíríà. Kí nìdí tí wọ́n fi gbọ́dọ̀ pín? Nínú ọ̀rọ̀ bàbá yìí nígbà tó sọ̀rọ̀, ẹ má bínú, máa gbé fídíò ẹ̀ wá bẹ́ẹ̀ yìí. Ọ̀rọ̀ ìròyìn tí wọ́n kà náà wà ńlẹ̀, ẹ sì tún gbọ́ ohùn wọn, gbogbo ẹ̀ ni máa gbé wá fún yín. Ṣẹ́gun Ọbásanjọ́ fárígá pátápátá pẹ̀lú ìdí àti túmọ̀. Lẹ́yìn eléyìí fídíò ń bẹ lórí ètò tó pọ̀, màá gbé yín dọ́dọ̀ bàbá wa Fẹ́mi Fálànà. Bàbá náà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí akíkanjú, àmọ́ Ṣẹ́gun Ọbásanjọ́ ló wọlé tọ̀ àwọn sẹ́nétọ̀ àti rẹ́ẹ̀pù, ó ní ẹ wá, kí ló dé? A ní ẹyán ni, àníkẹ́ ẹyán jóná, àníkẹ́ ẹyán ni, àníkẹ́ ẹyán jóná pátápátá. Kí ló ṣẹlẹ̀? Gbogbo ẹ̀hún tó tọ́ sí ọmọ orílẹ̀-èdè ó ti bọ́ sọ́wọ́ yín. Ọ̀dà fúnra yín lẹ̀ ń pèsè oye owó tẹ́ ẹ fẹ́ gbà lóṣù, fúnra yín lẹ̀ ń sọ iye mọ́tò tó wù yín, ẹ tún ń gba owó pépà tẹ́ ń kà láì sọ̀rọ̀. Abájọ táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a rán lọ sílé ìgbìmọ̀ asòfin, abájọ tó fi jẹ́ pé tí wọ́n bá débẹ̀ oorun ni wọ́n máa ń sùn. Bí èèyàn bá sanra tẹ́lẹ̀, bọ́ bá délé ìgbìmọ̀ asòfin tó bá fi máa lóṣù méjì yóò ti tó bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀. Abájọ tẹ́ wọ́n fi máa ní àtàtàkì nígbà tí ọ̀bá sí nǹkan kan, oorun ni wọ́n ń sùn lọ́hùn-ún. Wọ́n ń gba sitting allowance, shitting allowance, ìyẹn ni owó ìyàgbẹ́, àṣọ wà nílé ìgbìmọ̀ asòfin. Owó pé wọ́n lọ tọ̀, àṣé wọ́n ń sanwó ẹ̀. Owó kí ló tún kù? Wọ́n ń sanwó oúnjẹ, wọ́n ń san débi pé owó aago, ìgòrò èyí táwa fi sọ́wọ́ èyí tó yàtọ̀ sí gbà tó ẹ̀yọ̀, gbogbo ẹ̀ ni wọ́n ń san. Bá Ọbásanjọ́ ti sọ pé ó tó gẹ́ ọmọ Léfì, pé kí wọ́n ó pe àrò àti ọ̀dọ̀fin inú wọn, kí wọ́n ó pera wọn sí ìjókòó tó kò fún ìrònúpìwàdà. A ní kí ẹ sanwó òṣìṣẹ́, ẹ bá mi pín prógráàmù yẹn dákun kó dọ́dọ̀ àwọn gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá. Bẹ́ẹ̀ ni ẹ bá mi táàgì àwọn tó yẹ kẹ́ ẹ táàgì, ẹ jẹ́ kó dọ́dọ̀ gbogbo àwọn tó tọ́. A ní kẹ́ ẹ sanwó òṣìṣẹ́, ẹ̀ ń fọwọ́ rárá pẹ́yìn ò lè san yekan lẹ́yìn lè san. Bàbá Ọbásanjọ́ wá ti jẹ́ kó yé wọn yí pé irọ́ lẹ pa o. Tán bá ń sọ pé irọ́, ẹ sọ pé irọ́ náà ń lẹ pa. Lòun fi gbéná wojú wọn pé ọ̀yá o, bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, Ọlọ́run ti wá ṣe ibi tá a gbin igi sí, igi wo níbẹ̀. Ọlọ́run ṣọ́nìgì tiwa, ẹ̀dá ẹ̀yẹ sáré ká, ó ní ká má sáré ká mọ́. Ibi tá a gbin igi sí tẹ́lẹ̀, igi ti wù ń bẹ̀. Àwọn tá a retí pé wọ́n ń dí wa lọ́wọ́, wọ́n láwọn ò tí ì ṣetán táwọn lọ, àwọn náà ti wá dìde báyìí pé kí ní ṣàwọn táwọn ò kó lórílẹ̀-èdè Nàìjíríà, kí làwọn tún dúró mọ́ táwọn ò get out, káwọn wá kúnrìn àjò ẹsẹ̀ àwọn ti ṣetán àti kó Nàìjíríà. Ìyẹn làwọn Haúsá Fúlàní. Ẹ ti gbọ́ lórí ètò yìí, ẹ ti rí gbogbo nǹkan tí àwọn ti ṣe ẹ́ńbílẹ̀mù, wọ́n ti ṣe fúláàgì, wọ́n ti ṣe ohun gbogbo, wọ́n kó lọ sí United Nations. Wọn ò tún wá dúró de United Nations, wọ́n lọ bá orílẹ̀-èdè Russia. Ẹ ṣe àprógámù yẹn dákun ẹ jọ̀ọ́. Wọ́n lọ bá orílẹ̀-èdè Russia tí United Nations bá ń fàkókò wá ṣòfò. Ọ̀yá ẹ̀yin wá gbà wá lálejò, ẹ wá colonize wa. Ọbásanjọ́ sọ gbogbo ẹ̀ ó yé wọn. Ọ̀yá ẹ pín orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pín ni, torí ọ̀rọ̀ yìí ń gbà mo gbọ́ ó yà mí lẹ́nu. Ó jọ mí lójú. Ẹ kọ́kọ́ gbọ́ gbogbo ṣe ń lọ. Ẹ jẹ́ n kọ́kọ́ fi hàn yín ohun tí bàbá wa Ọbásanjọ́ lọ ṣe. Ẹ jẹ́ àwọn kọ́kọ́ gbé yín débẹ̀ kẹ́ gbọ́ àtàwọn tí wọ́n jọ kó wọ́n rìn lọ.
Ọbásanjọ́ mú àwọn èèyàn kọ̀ọ̀kan lẹ́yìn tí wọ́n lọ sílé ìgbìmọ̀ aṣojú ṣòfin lọ́kọ̀ọ̀kan ìjèèjì. Ẹ gbọ́ nǹkan tó sọ. Ṣé ẹ ti gbọ́? Tẹ́ ẹ bá tí ì gbọ́, ẹ gbọ́. 200 million ní sálárì àwọn ọmọ sẹ́nétọ̀ nìkan ẹyọ kan. 200 million lóṣù. 200 million ní o. Mínímọ̀mù nìyẹn o. Àbí kí là ń pè é? Kò tí ì sí sitting allowance, kò sí paper allowance, kò sí food allowance, kò sí wardrobe allowance nínú gbogbo eléyìí. Ẹ dákun 200 million tá a bá fẹ́ àwọn gbogbo àwọn mílíọ̀nù kan. Àbájọ tí bàbá yìí fi sọ̀rọ̀ ní 2003 wípé àwọn sẹ́nétọ̀ ni wọ́n kó 65% bọ́jẹ̀tì, ó sì ń da nígbà náà lọ́hùn-ún. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ó máa nítumọ̀ pé bóyá ni ò ní jẹ́ pé àwọn sẹ́nétọ̀ ni wọ́n kó 95% bọ́jẹ̀tì wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìdí tìní tí Ọbásanjọ́ fi lọ ká wọn mọ́lé pé ẹ wá, à ń pè lówe olùlaronú. Ọ̀yá ẹ gbọ́, nítorí àsìkò yìí fẹ́ kí púrógáàmù yìí ó gùn, torí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun bàbá. Ẹ kọ́kọ́ gbọ́ ìròyìn bí ìròyìn ṣe gbé. Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́, the former president of Nigeria, has accused the National Assembly of determining their salaries by themselves. Obasanjo also alleged that the executives was giving the federal lawmaker what they did not deserve, and they were collecting it. According to the former president, the lawmakers collected 200 million per month each, adding that all these were immoral, it's not good. Former President Obasanjo has accused the Senate and House of Rep also executive members of fixing their salaries independently, adding that the act was immoral and unconstitutional. Wípé ẹ̀ ń dojú òfin dé, ẹ̀yin lẹ̀ ń sọ yìí báyìí lẹ̀ máa gbà, àwa la sì gbà wọ́n síṣẹ́ o, àbáwá kọ́ la dìbò fún wọn. Ọmọ Yorùbá ṣáwa àtolólùfẹ́ wa tẹ́ ń gbọ́ mi, ṣáwa kọ́ la gbà wọ́n ṣe. Ẹ comment sí comment section. The former Ministry General alleged that the executive is fond of giving what does not belong to them. Giving themselves house, medical allowance, paper allowance, even cheating allowance. Ṣé ẹ tún gbowó ògbẹ́? Ẹ mọ̀ pé tó bá ṣẹjọ́ bá fẹ́ sọ̀rọ̀ á sọ ohun tí mo fi sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ nìyẹn, pé fún àǹfààní àwọn ẹlòmíì tí ó bu àńké ẹ̀yẹn fẹ́ bá ṣe gẹ́lẹ̀ ẹja ayọ̀ tẹ̀gàn ká fi tẹ̀gàn kú. Ta ni nínú yín tó lè lọ síbi tó wọ́n wà yìí? Tinubu gangan pa á lánàá, bó ṣe lágídí tó kó tó débẹ̀, kò tọ́ ẹrú tó lè wọlé tọ̀ wọ́n. Less than 24 hours wọ́n ó lè kó lórí oyè. Àrẹ̀mú Ọbásanjọ́ nígbà ó wà níjọba wọn ò rí ṣe. Ọbásanjọ́ tún lọ bá àwọn báńdíìtì tírú àwọn tí kì í bá ṣerú àwọn Buhari àtàwọn Ọbásanjọ́ wa Tinubu wa yìí, báńdíìtì ó ti kó lórílẹ̀‐èdè Nàìjíríà. Tó bá ṣe pé Tinubu bá mọ̀ wípé bí ó ṣe rí rèé, wọn ó ti pa á láṣẹ, wọn ò ní gbà pé Buhari wá aṣọ lórí wa. Ṣebí àwọn tí Buhari kó wọlé ní 2011 látorílẹ̀‐èdè míì, Fúlàní, kí wọ́n wá tákù ìjọba Jonathan, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jí àwọn ọmọ Ṣíbọ̀gì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé. Ṣé bá wọn ló dà báyìí lónìí? Àwọn ló dé rìkìnà, àwọn ló tó òòṣà kúnlẹ̀ bọ̀. Àwọn ní ilẹ̀ tí ní ká ti ṣe é sí, ọ̀nà wo lẹ ní àgbè ìgbà. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ó wá lọ bá wọn pé ó mọ̀ pé àwọn èèyàn yìí ló wà ń di ọ̀rọ̀ Nàìjíríà. Lọ́wọ́ tá a wà yìí, Haúsá ti sọ pé àwọn náà ń lọ. Ẹ sá gbọ́ lórí ètò lálẹ́ àná tá a ṣe lálẹ́ àná. Wọ́n ní tẹ́lẹ̀ àwọn ò sọ pé àwọn ń lọ, bọ̀tù lọ́wọ́ yìí ó ti yá, àwọn ń lọ. Ìgbò ti rẹ́dì ọjọ́ pẹ́, Yorùbá ti ṣetán. Kí ló wá kan àwa mẹ́ta, obì awẹ́ mẹ́ta, ó tọmọ ìyá mẹ́ta pín. Àmọ́ ta ni ó lọ bá àwọn èèyàn yìí torí owó tí wọ́n ń gbà, torí ipò tí wọ́n ń, torí owó tí wọ́n ń gbà, owó rọ̀gùnrọ̀gùn.
ẹ máa gbọ́ o. Obasanjo fought the lawmakers design their salary. According to the former president, federal lawmakers got 200 million each. They collected it and they were happy, which is unconstitutional, adding that it was wrong and the lawmakers does not even say anything about it. They also collected the same. His word, in his own word, with all due respect, you are not supposed to fix your salaries. You fix your salary, paper allowance, cheating allowance, sitting allowance, traveling allowance, medical allowance. And when you fix all this, the people know that you do that. Why are they not crying for hunger? Therefore, Obasanjo advised that the both House, Senate and Rep should sit down and search for the solution for this country and also probably divide Nigeria. Obasanjo ní kí wọ́n pín orílẹ̀-èdè Nigeria. Listen to the agitators and the youth crying for action. Obasanjo ní kí wọ́n tẹ́tí sí ọ̀rọ̀ àwọn tó ń pariwo, sí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń béèrè fún òmìnira orílẹ̀-èdè wọn tó sì jẹ́ ó wà lábẹ́ òfin. Ẹ wò, ẹ jẹ́ n wá gbé yín nítorí àsìkò. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí bàbá sọ gangan. Ẹ tún gbọ́rọ̀ míì lẹ́nu Àrẹ̀mú Ọbásanjọ́ kí n tó gbé yín dọ́dọ̀ Fálànà ní pápápá. Own case, with all due respect, you are not supposed to fix your salary or your allowances. It's supposed to be done by the revenue mobilization and what? Okay. But you decide what you pay yourself, the allowances that you give yourself, newspaper allowances, pound allowances, cheating allowances. You give yourself all sorts of things with all due respect. And you know it's not right. It is not right. It is not right for me to be the one to determine what I pay myself. It's immoral. And then you are doing it. The Senate is doing it. And you beat your chest. And in some cases, even the executive give you what you are not entitled to. You all got $200 million naira. Kẹgbọ́n, ohun tẹ́gbẹ̀ ń sọ nìyẹn. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí lọ sọ nínú áùsì. Ta lẹni tó fẹ́ pé gbówó ẹkùn wọlé dì bí ọ̀bá ṣàìwò? Ta lẹni tó fẹ́ wọlé tọ̀ àwọn ènìyàn yìí láti lọ bá wọn sọrú ọ̀rọ̀ yìí tí ì bá ṣerú Àrẹ̀mú Ọbásanjọ́? Lóòótọ́ bẹ́ẹ̀ bá wò ó, a lè mọ̀ pé àwọn àṣìṣe wọn ni ẹnìkan ò sọ pé wọn ò ṣàṣìṣe. Àmọ́ téèyàn bá ṣàṣìṣe tó bá wá wò pé ẹjẹ́ á tún ṣe. Ẹ wá gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ bàbá wa Fálànà tí bàbá yìí náà sọ yìí pé agídí inú wo ni Bọ́lá Tinubu ń lò. Ọ̀rọ̀ tí bàbá yìí sọ pọ̀ àmọ́ máa fún yín díẹ̀ gbọ́. Bí orílẹ̀-èdè Nàìjíríà ebi ń pa àwọn ènìyàn, yé lé wọn káàkiri, protest or no protest, àtúntì fíìsì ọjọ́ míì tá a tún bẹ̀rẹ̀ wọ́n lélẹ̀ yọ tẹ̀ lágbára yóò lè kéka. Òun rèé, ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. At the federal, state and local governments to take this as a wake-up call that for Nigerians it can never be the same again, by seriously addressing the crisis of poverty, of injustice, illegal arrest and detention without trial. Because when you listen to some of the demands, you will discover that a lot of these issues, a lot of the problems could have been resolved by the government. And when I talk of the government, I do not mean the federal government alone. And that is why I have demanded, and my organization has demanded, that we
issue of accountability very seriously at all levels of government in Nigeria. And for the elite, our job is cut out for us by this experience. Never again are we going to allow children, 18.5 million children, never again should we allow them out of school. That is the figure by UNICEF. And over 60% of that figure can be located in the north. So there are young people, there are children who are permanently on the street. So when there is any little gathering of any form of gathering of people, they are bound to join. And when it is a protest for young people and for others who are on, who have not eaten for days, they think it's an opportunity to join the looting culture in the country. And when I talk of looting culture, I'm talking of looting, grand looting, by members of the ruling class, those who are facing trial for looting the treasury to the tune of 109 billion. Somebody is, Emmanuel is on the run, who is being tried by the FCC for looting a small state to the tune of 80 billion naira. So when people read about this, young people read about this, they are also instigated to want to take advantage of a protest to either loot warehouses and the rest of them. Of course, that is not justified. Looting by any group of people. But the language must now change. And I've been discussing with my colleagues. The usual language of the law must change. When you are talking of looting, it must not apply to only those who are helping themselves. When you have a protest, we must, in fact, now go all out to the few people, an infinitesimal minority of politicians looting the treasury, to the extent that you have young people on the street. Your people cannot drop 1 minute, to the extent that our roads are bad, to the extent that people are dying on the roads. So I believe that we must look at this crisis in all of its. Ṣé ẹ gbọ́? Mo ní ogun ṣùgbọ́n nítorí àsìkò òun la ṣe mú díẹ̀ wá. Ó ní ìgbà tí ò sí oúnjẹ, tí ò sí ọ̀nà, tí ò sí mò ń lọ hospital, mo rí dókítà, ó bá mi, ó tọ́jú mi, kò sówó lù ú, epo wọn gógó, kí lẹ ní kí àwọn aráàlú ó ṣe? Kò sí ohun méjì tí ayé ń béèrè. Bàbá Fáwálànà ló sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Ọbásanjọ́. Kò sí ohun méjì tí ẹ̀yin tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe, ẹ̀yin legislators. Wọ́n ní 3 arms of government la ní: federal house, federal government, senate àti rep. Ẹ̀yin méjì yìí gangan sì lẹ́yìn tẹ́ ẹ gbé òfin lọ́wọ́, tẹ́ ẹ wá ń gbé òfin ṣẹlẹ̀. Kò sí ohun méjì tí ọmọ orílẹ̀-èdè máa béèrè fún ju pé ẹ pín wa lọ. Ìdí nìyí táwọn ọ̀dọ́ fi bọ́ síta pé kí wọ́n má wàá rò wípé kí wọ́n má rí rò ó, kí wọ́n má sọ pé bí wọ́n ti wọ́de wọ́n ti padà lé, òmíì tí ń bọ̀ yóò lè kínkà. Ọmọ Yorùbá pé ṣùgbọ́n tí wọn ò bá fẹ́ kó rí bẹ́ẹ̀, kò sí nǹkan méjì, kò sọ́nà méjì tó lè gbàdú pé kó jẹ́ kólúkúlù kan máa lọ. Ṣé ẹ mọ̀ pé ohun kan ṣoṣo la gbé ké, ohun kan ṣoṣo la kàlàmọ̀gbò ké, lódìdẹrẹ́ ní kété ẹ̀ ní mẹ̀yàmẹ̀yà. Ohun kan la gbé ké o, ọ̀kan làlùkò ké, òdìdẹrẹ́ nìkan ní kété ẹ̀ ní mẹ̀yàmẹ̀yà. Ohun kan ní gbogbo wọn ń pariwo fún àwọn aṣojúṣòfin àti ìjọba bàbá wa Bọ́lá Tinubu ní orílẹ̀-èdè yìí. Jonathan ti pinnu ẹ̀ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ wípé ó ti expire nígbà tí Jonathan wà ń bẹ̀ ní 2014 ló ṣe pé àpéjọ. Ṣùgbọ́n ẹ̀yin bàbá Tinubu yìí náà lẹ́ẹ̀jẹ̀ ó débẹ̀. Ẹ̀yin ní tẹ́ ń pariwo pé ẹ gbọ́dọ̀ yí ipò,
ẹgbẹ́ power must change hand ìran Nàìjíríà náà sì gọ̀ lórí burúkú Buhari tó ń sunkún bòlòbòlò bí èyí ọmọ kú lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ sí ẹ wo ibi tó tukọ̀ Nàìjíríà dé abájọ tí Buhari ọ̀hún àti Tinubu báyìí ni wọ́n fọwọ́ gúnra wọn lójú bẹ́ẹ̀ bá tí ìlọ́wọ́ ẹ lọ́wọ́ lórí fídíò wa tí wọ́n fọwọ́ gúnra wọn nímú ọ̀tán àbí ọ̀tán ẹ bá ṣe àpúrógírámù wa títí ìgbà míì tá a tún pàdé a kò sinmi òní ọ̀pọ̀ ẹ̀ láṣẹ láyé ó dàbọ̀.